nínú igbó àwọn tó lọ kó ní kíní ẹ̀yìn ìlú ni wọ́n wà ní Ògbómọ̀ṣọ́ àwọn èyí inú ìgboro Ìbàdàn náà ti lọ jẹ ẹgbó ó tún wá jẹ́ èèyàn ńlá ìfún gbogbo information tó lọ lórí ẹ̀ ó fi hàn pé àwa Yorùbá gangan ń jíyàn gbé àwa Yorùbá yìí gan à ń jíyàn gbé táwọn Yorùbá ló jíyàn gbé èyí o àwọn tí wọ́n wá sọ pé tó fẹ́ fi róòpù àtẹ́fẹ́ fi róòpù àdàgà làṣírí tí wọ́n náà bá wá tú ni ìyá tó jẹ́ principal àwọn ọmọ ṣẹ̀gbọ́n gbé principal bẹ́ẹ̀ náà gbá ọmọ sùkúù náà ìyá òun lọ́wọ́ ní ẹ dákun ẹ gbà wá o ẹ̀yin Yorùbá ẹ má má dákun ọ̀ràn àwọn èèyàn yóò béèrè owó wọn ò béèrè mọ́tò wọn ò sì béèrè sẹ̀ríà ẹnu ẹyọ kan náà ni wọ́n ń béèrè wọ́n láwọn èèyàn àwọn tí wọ́n ní kó kọ́ máa kó lẹ̀ ibẹ̀ yẹn láti wá rí i pé àṣé àwọn tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí àṣẹ aládìí rẹ̀ sì tábà sọ pé àwọn òpònú ti ń parọ́ pé mufti ni ẹ̀yà abáni bá sọ̀rọ̀ o àwọn gbá tán lọ mú gómi wá àwọn ni wọ́n ṣàfẹ́ ṣe é mọ̀ pé wọ́n ti ní àánú tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ṣèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá rí chance yìí bóyá àwọn lè rí lò wọ́n wá parọ́ mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn èmi sáàdà kẹ́mù wù wọ́n báyìí pé ẹ̀rọ òbí ta ni wájú Ọlọ́run ẹ̀ tó kankan wájú Ọlọ́run nítẹ̀tẹ̀ fi ń parọ́ ó mọ̀ pé ẹ̀ mọ́ Ọlọ́run nàbà wọn bá wà nù ìkejì sẹ́ẹ̀rù bẹ́ẹ̀ èèyàn gidi ní gan níwájú àwọn èèyàn ni ọmọ tó bá jẹ́ ọmọlúwàbí tó bá ń bá èèyàn jà kò nídìí kọ́ parọ́ mọ́ bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ kò nídìí kọ́ ṣàbòsí bọ́rọ̀ sí rí ni kó ti kíni gbogbo èyí tẹ́ ń parọ́ mọ́ àtàrin tẹ́ lọ jókòó ka àbúrọ́dù ìyá kan bẹ́ẹ̀ mọ́ sọ̀rọ̀ bíi dèdè báyìí arọ kan náà bẹ́ẹ̀ Nàìjíríà bíi nílẹ̀ Yorùbá bí arọ ni o ìmọ̀ information tó ní ọ̀pọ̀lọpọ̀ wọn jókòó ka àbúrọ́dù wọn ọmọ tí ṣẹlẹ̀ nílà yìí o wọ́n ní náà ni wọ́n rán wọn ń sẹ́ni o wọ́n ní wọ́n á pa ìmọ́lẹ̀ Islam tí ń tàn ẹ̀ ṣe lè pa ẹ̀yin lẹ́ para yín adúgbò ọ̀dọ̀ Ọlọ́run gbàjọ́ Ọlọ́run ó tú àṣírí wọn nìyá ń bá ní irọ́ ni àwọn báńdíìtì ò béèrè sẹ̀ríà gbogbo ọ̀rọ̀ tẹ́ gbé jáde tẹ́ parọ́ ńláńláńlá wọ́n sáfẹ́ róòpù àwọn abẹ́fẹ́ róòpù àwọn àṣírí tàbí òtù ẹ tún gbọ́ ẹ múra dáadáa ó ti rọ̀yìn díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀sùn láti ìgbà tí ìyá ìwà jáde ẹ tún múra dáadáa kì í tán ẹ gbọ́ bí mo tún sọ̀rọ̀ ní tí mo fi jáde lálẹ́ inú kì í tán o gbogbo yín pátápátá tẹ̀ ń bá wa sọ̀tá Ọlọ́run ó gbóyé jìgìjìgìjì ní tí mo sọ èyí sọ̀rọ̀ oṣù kan kó tó di Friday tí ń bọ̀ ní Friday tọ́lọ̀ yìí ti ṣẹlẹ̀ báyìí pírílẹ̀ yìí ìmí tó ń bọ̀ kékeré lẹ rí ẹnì kọ̀ọ̀kan yín lẹ́ẹ̀kan àdánwò tẹ́yìn tó mọ̀ pé Ọlọ́run bínú sí i àwọn èyí parọ́ ọmọ yẹn a ní security àpààyàn rí ọmọlúwàbí làwà níjọ́ tí Nigeria government bá discuss àbí ìjọ́ tí Nigeria government tó bá discover irú type security tí àwa train tá a dálẹ̀ ó dá mi lójú pé wọ́n fẹ́ lè sọ wípé àbí kí wọ́n tiẹ̀ sọ bẹ́ẹ̀ wípé àwọn níìdì security wa lọ́tọ̀ fún gbogbo Nàìjíríà tí báyìí màkà ní ń dá ẹ̀ láàmú tí ì bá ṣe pé ṣé wọ́n ní mọ́tò lọ kẹran mérò àbí ìwò lọ kẹran mérò tí ì bá ṣe pé ṣé ìmọ̀ yìí pé àwọn oní education wọ́n fi category sí ọpọlọ bímọ sí wà ń bẹ̀ sí ayé professor ẹ̀ lè rí kí doctor òjókòó ń bẹ̀ ayé doctor ẹ̀ lè rí kí ẹ̀ tó ní masters lọ́wọ́ kó dúró ń bẹ̀ ayé àwọn tó ní masters lọ́wọ́ àwọn tó ní degree lọ́wọ́ gbọ́dọ̀ dúró ń bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni àwọn ayé ń wà lọ́tọ̀ọ̀tọ̀ primary ọ̀nà ẹ̀jẹ̀ lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ ṣé láyéláyé gan níbi tí nǹkan ò lè da professor àti primary pọ̀ ṣe pé ẹ̀ lé professor lè ṣe mistake kọ́ ọmọ primary láìláì bó ló ṣe kọ́ kò lè kọ́ ọmọ secondary láìláì àbí ẹwọ àyèfẹ́ tó professor sí ṣé ẹrẹ́ yìí ẹ̀ tó primary ọmọ kindergarten nìyí lẹ́yìn tẹ́ ń bú wa ọmọ kindergarten ṣé wàá rí àwọn tẹ́ ń bú yìí professional ni wá nǹkan mẹ́ta la fi jẹ́ professional àìṣẹ́gbẹ́ yìí pàápàá number one àwọn kan Ọlọ́run sí ibi dájọ́ ń fà yìí nílùú wa àkà Ọlọ́run sí wallahi summa billahi al-azim à ń bẹ̀rù ọjọ́ tá a lọ pàdé Ọlọ́run ẹ̀yin òpònú tẹ́ ń mutí tẹ́ ń mugbó tẹ́ ń sepa ságà tẹ́ ń kówó olówó jẹ tẹ́ kó owó lásán lẹ́wà áfà ẹ̀yin tẹ́ láyà láti parọ́ mọ́ ẹ̀dá kan sẹ́yìn mọ̀ Ọlọ́run wà tí mo bá rò pé àìṣẹ́gbẹ́ yìí nàbà wà ní pé Ọlọ́run gan mọ̀ pé ẹrú ẹ̀ ní àwa òun la gbójúlé ẹ̀yin ponú débi yí pé ẹ̀ lọ́lọ́run kò sọ́lọ́run bí gbogbo nǹkan tẹ̀ ń ṣe
ìdí tí security wá fi beat gbogbo security òun náà nìyẹn. Gbogbo wọn pátá la train lórí Ọlọ́run, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n lè gba bribe ẹ̀ sí rí wọn, wọ́n lè pààyàn, wọ́n lè ṣèkà, wọ́n lè yẹyàn jẹ, wọ́n lè parọ́ mọ́ yẹn láyé torí wọ́n mọ̀ pé ọjọ́ kan ń bẹ táwọn odò wájú Ọlọ́run ṣe. Bẹ́ẹ̀ ṣe lọ́lọ́run ṣe wájú àjọ dúró níwájú wa. Ṣé ẹ rí ẹ̀ṣọ́ ara yín tí a bá fún yín lépè tẹ́ ẹ mọ́ nìyí kí ni ẹ ṣẹlẹ̀ wàláhì ó mú yín. Ó ju gbogbo ògùn tí ń bẹ lọ́wọ́ yín lọ. Wọ́n ní kan bẹ a máa hàn bàn mọ́ tó wí ẹ̀ tó gbọ́ dáadáa wọ́n á bí aláya rẹ̀ dáa mẹ́tàlá ìwò òbí dáa kọ́ wá hàn ìbọn níwájú tààwọn ní security. Àwọn ọmọ ọmọlẹ̀ wọn ò ní dúró. Báà ṣe wáyé Ọlọ́run tí àwọn àgbójúlé ó jẹ́ kí á gbà pé irúnmọlẹ̀ yín ọ̀họ́ ni kò tí ì sí òòṣà náà kò tí ì sí irúnmọlẹ̀ náà tó bá dúró iwájú wa ó gbọ́dọ̀ họ tó rẹ́ni ó dá gbogbo ayé àti ọ̀run àtàwọn òòṣà tẹ́ ẹ lọ mú lóòṣà fúnra yín. Òun lọ̀gá àtàwa òun làwa ń bẹ̀rù òun làwa ń sìn torí ẹ̀ làwa fi ń sin gbogbo kan. That is our area of professionalism. Àjùyìn láì ṣẹgbẹ́ yín. Ẹni ó bá lọ́lọ́run lọ̀gá. That's number 2. Sẹ́ẹ̀gì èrè tó bá ṣe jẹ́ ń akọra lórí kíní yìí ẹ̀yà mọ̀ pé a tún ní ẹ̀kọ́ ẹ̀sìn. Ọmọ Sheikh Abdulbaki Muhammad ni bàbá mi ọkọ ẹlẹ́à ni ìyá mi ẹlẹ́à ni. Sọ̀rọ̀ pé tí èèyàn bá jọkọ̀ ẹlẹ́à ní Islam àti ẹ̀ àti hùn kì í ṣe ẹgbẹ́ ẹ̀ tí ìṣọ̀kọ̀ ẹlẹ́à àtọkùnrin àtobìnrin àwọn ẹ̀sìn wọn tó ń háì àwọn tó bí àwa nìyẹn àwọn tí tẹ̀rù Ọlọ́run bà wọ́n tí wọ́n lọ bòyàwó wọn lójú àti ìyàtọ̀ pé ẹ̀rù Ọlọ́run bà ó sì gbogbo ẹwà rẹ̀ ọ̀jẹ́ nìkan orí àti bàbá tó fi irùngbọ̀n rẹ̀ lẹ̀. Bàbá mi ọmọ kéwù Sheikh Abdulbaki, bàbá ìyá mi ọmọ kéwù Sheikh Abdulbaki, ìyá mi gan ara àwọn fọ́lọ́wà Sheikh Abdulbaki. Ó rí bí táà ti jáde inú ẹ̀sìn láti jáde kìí ṣe inú ìgboro kìí ṣe gáràjì kìí ṣe àwọn tó da Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ rú kìí ṣe àwọn tó ti pààyàn rí wọn pààyàn rí wọn lọ fọ́lọ́ lérí wọn ò ṣèkà fún anybody rí. Ibi tá a tó fi jù yín lọ ni pé àwa rẹ̀ ni eré tọ́ wa olùkọ́ àgbà àfáà wa ó dùn wí ẹni Ọlọ́run pọ́nbélé ìkejì àwọn òbí wa wọ́n tó dùn wí tó wá gbọ́. Ẹ̀gbọ́n mi lọ Olúwo ẹ̀gbọ́n ní olé kan náà Olúwo ọmọ ọba ríá lẹ́yìn bá ajá àfáà tó wá jẹ́ ọmọ ọba wọ́n wá ń parọ́ pé àníbi ní Fúlàní ni mí ẹnìkan jẹ́ pé káfíńtà bàbá mi bàbá mi máa jẹ́ káfíńtà gan-an àfáà ni bàbá mi àmọ́ ọmọ kéwú lẹ́gbẹ̀ẹ́ àfáà rẹ̀ ibi tó náà bá ti dúró òun náà lọ́mọ kéwú tiẹ̀ náà. Télọ̀ ni bàbá mi iṣẹ́ télọ̀ níṣẹ́ wọn gangan wọ́n á lọ kéwú níwọ̀nba wọ́n á jẹ́ olùtẹ̀lé àti ọmọ kéwú fún Sheikh Abdulbaki. Wá sọ fún mi ta ni bàbá tiẹ̀ bó bàbá rẹ̀ ṣe rí bó ìyá rẹ̀ ṣe rí. Ẹni ọba nípìnlẹ̀ rẹ̀ yóò máa hàn nú gbogbo ojú ọmọ abáká kiri tí ó fi jáde kúrò láyé. Nǹkan ẹlẹ́ẹ̀kejì ni ẹlẹ́ẹ̀kejì our course kí la gbé dání kí ló gbé dání. Ìbí wọn wọ́n ẹjọ́ sanwó ìranù ní ẹnìkan ní òun lè lọ́nú gbóhùn lọ àṣọ pé ẹ má lọ kojú ìbọn tẹ́ ń wí. Owó lè gbá bí irú àwọn sakabula tí ẹ̀ máa táwọn ọmọlẹ̀ náà máa bí ó dè ní. Lọ àwọn ọlọ́pàá tẹ́ ń rò lẹ́ẹ̀mẹ́wàá sọ́jà ń rò lẹ́ẹ̀mẹ́wàá àwọn tí wọ́n lójú àánú. Èmi ò lè lọ mo tó tún wí èmi ò lè lọ wọn ò sì lè rìlíìsì àwọn ọmọ wa kan lọ torí tí ń bẹ lọ́wọ́ àwọn ti bí àwọn ò ní lọ òfin òfin aláyìíká ni lọ. Ìwọ tó wá lọ fẹ́ lọ kí lọ fẹ́ gbé lọ torí àwa òfin ti a rè ká pé ọlọ́pàá bá fẹ́ pè wá sí kára àwọn lọ́wọ́ àdàlú. Ṣùgbọ́n sẹ́tọ̀ pé ọlọ́pàá lọ́yẹ̀ kó sí àbí sọ́jà lọ́yẹ̀ kó sí DSS ló yẹ kó sí rárá àánà lálọ́ sọ fún. Tọ́ bá ní éríà yìí ẹ̀kún alọ́ bóyá ẹ bá ní salami ẹ mú lẹ́ka fi dé. Bá a ṣe mú àwọn onígbó àmú àwọn onígbó odidi mọ́tò ńlá kan náà fi kógbó wọlé àmú wọn. Wọ́n láwọn ò fún wa ní 5 million naira. Wọ́n tún láwọn sọ di 10 million naira. Wọ́n lọ́dà sáàgbà 25 million naira. Ẹ fẹ́ borí àwọn èèyàn wa jẹ́ ni ìtẹ́ẹ̀sì ìtakòfin a sì fún àwọn NDLEA. Ó ní táìmù tá a hàn sísè àwọn ẹsẹ̀ tá a lọ gbé wọn pé àwọn kan wọ́n ń jí dúkìá gọ́ọ̀mẹ̀ntì. A mú àwọn elépo náà rí náà lọ kó epo ìjọba a sì fi hàn lọ́pàá lọ́wọ́.
àwọn èyí sí ìdájọ́ lọ́dọ̀ ara wa gbọ́n ẹyẹ ṣe ní gàràgàràgàrà gbogbo so nínú gbọ́dọ̀ náà àwa náà lè lọ àmọ́ n tá gbé lọ́wọ́ ẹ gbélé a lọ àwọn èyí jánu tó máa jánu nǹkan bẹ́ẹ̀ bá ní nǹkan lọ́wọ́ tó fi lè lọ kojú wọn bẹ̀rù tó yóò wulẹ̀ sọ fẹ́rẹ̀ yẹn ìbọn kan àdá fẹ́ẹ̀ rí ni lọ́ba bọ́ sáà ni wọn lọ́ba máa gbàgbọ́ lọ́wọ́ wọn lọ́ba máa fọ́ wọn létí lọ́ba máa gbà ń pàkọ́ ọba máa gbé wọn ọba jáde jáde wọ́n tó ní nǹkan dáadáa kò ní nǹkan náà àlà aṣọ òkú gbẹ̀ nígbà DSS wọ́n lé wọn wọ́n họ ni wọ́n fún fẹ́ẹ̀sì ní ẹ̀sà lọ DSS tó tún lójú àánú tó bá fẹ́ yìnbọn yóò yìnbọn níbà mú òfin ni tó láwọn èèyàn wọn à mọ òfin kankan wọn fi máa fọ orí ẹ̀ dànù ẹ̀yin tó yẹ pé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ọ̀nà owó fún yín láwọ̀ ọ̀wá ẹ̀jẹ̀ ọ̀nà owó kankan fún wa níta ń wá alákọ̀ọ́kọ́ iná nìkan lọ́wọ́ yọnu sí a ẹlẹ́ẹ̀kejì ìfọ̀kànbalẹ̀ anybody àti muslim àti christian àtẹlẹ́bọ tí agbára bá ń bẹ lọ́wọ́ pé a lè provide ìfọ̀kànbalẹ̀ fún wọn àṣìṣe ìdìbò àti sọ̀rọ̀ yìí ó wá lọ ibi tẹ́mi ń gbé ibi tí mo ti ń operate jù wá béèrè ẹni a bá ń ṣèkà fún christian wọn sọ tí ọba ní ṣàbòsí wípé àjọ ń sọ àwọn àpapọ̀ àti mùsùlùmí ni àjọ ń help wọn papọ̀ náà àwọn christian gẹ́gẹ́ máa bá wa ẹ help wa o church kan wọ́n ń wá ọmọ wọn á lọ police station àwọn ọlọ́pàá ní àwọn èèyàn pọ̀ ńlẹ̀ but area yẹn àwọn tàwọn lè assist yín ẹ lọ bá àwọn tàwọn àwọn church yẹn sì wà bá wa tọ́ba ipá àmọ́ ń salakata títí tí wọ́n wà bá wa ni ìjọ tó wọn ò bá sunbó wọn university náà lásìkò ensars èyí university àwọn baptist deputy governor wọn ní kó pè wá ká assist àwọn wọ́n ti ń lọ àwọn alálọ́bí wọn padà àwọn sọ pé ebi property christian ni tí wọ́n ní gbogbo tá à ṣe kìí ṣe tí a fi ń ṣòṣèlú a fi ń sin ọlọ́run òfin dandan ọlọ́run ni wípé ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí ara ó ní ẹnì kankan ó bá jẹ́ mùsùlùmí ó bá jẹ́ christian ó bá jẹ́ ẹlẹ́bọ ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí wọ́n pa ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí wọ́n yàn jẹ ẹ gbọ́dọ̀ lajú yín lẹ̀ kí ó ní ìdí ìrànlọ́wọ́ bóyá fẹ́ jẹun ni àbọ̀ ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ ṣe é sùtà ẹ gbọ́dọ̀ yàn jẹ tẹ́ ẹ bá ṣe ìyà tẹ́ ẹ jẹ lórí mùsùlùmí tẹ́ ẹ bá ṣe irú ẹ̀ náà lẹ́ jẹ lórí tiẹ̀ náà àṣẹ dandan ọlọ́run ni báyìí ṣe é ṣe nù ìyẹn ló fi jẹ́ pé anọ́mà jù yín lọ àwọn òpònú wọn bọ́ sórí íńtánẹ́ẹ̀tì bàbá mufti wo olólọ gbé gómi wá ọmọ tí wọ́n pè gómi ni ó bí ọpọlọ rẹ̀ ṣe ní ọpọlọ gómi sórí gómi nídìí kéwú ó ní phd lọ́wọ́ nídìí ìwé ó ní phd lọ́wọ́ àròlé bàbá rẹ̀ tún ni sọ́jà ìjọba nàìjíríà ni bàbá bá wà ní pé ìjọba nàìjíríà ló rán ní gbogbo negotiation pátá tó lọ sí pẹ̀lú àwọn pípò yìí nàìjíríà gọ́ọ̀mẹ̀ lọ́rán dọ̀là ibi tó bá ní kò ti rí wọn ò fi ọlọ́pàá tì pé ẹ máa sọ ni ṣé bandit ọlọ́pàá máa sọ bandit ibi program tó ń wí àwọn ọmọ bí wọ́n ṣe gbé wọn pé àwa bọ́ ṣe pé òun ni ọlọ́pàá tó tẹ̀lé wa bẹ̀ tọ́lọ́pàá ń dúró lẹ́yìn kódà kí tó ṣe ọlọ́pàá kékeré ọ̀gá kan ni tó ti lókun ló dúró lẹ́yìn ẹ̀ gbangban ẹgbẹ́ pé ó ń jókòó ti Ọbásanjọ́ ó ń jókòó ti ọmọ Tinubu ó ń jókòó ti àwọn gọ́fúnọ̀ gbogbo ọ̀nà ń bá a ṣe ìwọ orí títí ó sì ti dàrú bí sẹ́rí ẹ ṣáà jẹ́ ń parí ọ̀rọ̀ mi sí ẹnu nǹkan díẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ kíyèsí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ ńlá ni o tẹ́rí àwọn tó gba Christianity nù yìí agbára Christianity ọ̀ka wọn ìpìlẹ̀ yín ni wípé ẹbọ ọfọ yín nú ẹbọ ọfọ yín nú torí ẹbọ nípìlẹ̀ gbogbo Yorùbá téèyàn bá sì ti ń ṣẹbọ ìmọ̀ fọnú ẹ̀mọ́ tó ní fún fọnú ẹni tí ọba ti mọ̀ pé ẹni tí yóò dáhùn bẹ̀ lókè kọ́mọ̀ sí òun nìkan sọ wọ́n tàn ti fọnú wàláhì wọ́n fọnú ẹ tó bá jọ́jọ́ gbọ́n ló lè mọ tí mo wí bó ṣe dípù tó ẹbọ lọ́lajú ẹ̀ lẹ́ẹ̀kẹ́ fi ń wà wàhálà wọ́n mú abẹ́rẹ́ ẹbọ láyé ìgbà tá à ń ṣẹbọ àmọ́ rìnsẹ̀ ní àní bàtà láyé ìgbà tá à ń ṣẹbọ kò sí ọpọlọ kankan ìjà ni wọ́n lè ẹlọ́kọ́lù ẹkọ lẹ́rú àwọn ẹlẹ́bọ wọn ò tó mọ̀pọ̀ ẹ̀ka ní lẹ́tà tó yá fi máa di nǹkan mọ́lẹ̀ wọn ò ní lẹ́tà mẹ́tẹ́ wọ́n sì wọ́n pàrokò ni wọ́n fẹ́ múránṣẹ́ sí ọba kan nílùú kan àbí èèyàn ńlá kan nílùú kan àrokò wọn pa wọn ò ní lẹ́tà abc àwọn Christian ló ní alùbátàṣà àwọn mùsùlùmí la ní àbí ẹ bá níbi àwọn ẹlẹ́bọ lórí pé èwo làwọn ni wọn ò ní abidi láyà o nínú abc wọn ti abidi tá a máa kọ́ ńlẹ̀ kì í ju bí 200 years lọ kì í tó gan mẹ́wàá ni
wọ́n ẹlẹ́bọ̀ọ́lẹ̀ Yorùbá wọn ní kankan torí wọn kìí ṣẹ̀sìn mọ̀ kìí ṣẹ̀sìn ọ̀làjú ó ti rí sìn àwọn bàbá wa tó rí wọ́n wá pé wọ́n á lajú wọ́n bá gba Islam wọ́n gba Islam lọ́gbà lọ́wọ́ wọn ẹ má fi abẹ wàlà lójú èèyàn mọ́ Islam ló ní ẹ má fi èèyàn rúbọ mọ́ àbí Islam ló ní èrè tó fowó ara rẹ gbé ó tún wá ń gé orí èèyàn sí díẹ̀ àbọ̀ ń tako sí díẹ̀ ẹ̀rọ tó yẹ kọ́ jẹ ọpá sí díẹ̀ àfọ́rí Islam sá láwà lójú Islam tó wá sọ pé ẹ̀wà akẹ́kọ̀ọ́ dín pé gbogbo ọba ló ń wá mùsùlùmí tó mọ nǹkan kọ gbogbo àwọn ọba ló respect Islam lọ́wọ́ kọ́kọ́ nǹkan lẹ̀ Yorùbá kìí ṣèbò 100 ọdún tí Islam ti ń kọ nǹkan fún Yorùbá tí ẹnì kankan ò sí àwa nìkan làwọn kan mú irinṣẹ́ tá a fi lè kọ nǹkan débi pé gbogbo nǹkan tá a bá mọ̀ ní ìsìn àkọọ́lẹ̀ débi pé generation ti máa ń bọ̀ wọ́n lè bá àbí àwa Islam làwọn kọ nǹkan lẹ̀ lẹ́yìn wa wá lè ìbò amúnisìn dé ló mú ABC wá àìsẹ̀gbẹ́ ìbò amúnisìn níbi mathematics níbi science generally níbi education generally àìsẹ̀gbẹ́ wọn ẹjọ́ ìfẹ́ lágbòjú ẹ̀ èdè Lárúbáwá tẹ̀rí wọn ó ti lé ní 5,000 years èdè ìbò kèpè 1,000 years èdè ìbò tẹ́sán báńkì tẹ́sán ok ṣé ẹ mọ̀ Islam ẹ mọ̀ déètì ẹ̀jẹ̀ ń kà nísìn 1447 àbí 1440 kí ni o 47 ẹ wá mú 13 years ẹ dàpọ̀ mọ́ 13 plus 1447 ẹ mú 13 mọ́ kí ló jẹ́ ná 1460 1460 years rèé tẹ́ ti gbé ànábì Muhammad dìde bàbá rẹ̀ Lárúbáwá ni máa sọ bàbá rẹ̀ Lárúbáwá ni bàbá rẹ̀ ẹgbọ́n mi sìn Lárúbáwá ni wọ́n èdè Lárúbáwá yìí náà fi kọ Kùránì tí a èdè Lárúbáwá sọ pé wọ́n ń kọ Kùránì lẹ̀ pẹ̀lú ẹ̀ láti 1460 years ìbò kan wá dé lẹ́yìn ẹ̀ mọ̀ pé ọmọlẹ́yìn ni ìbò dé lẹ́yìn ẹ̀ ni nítorí pé Muslim wà well organized lọ́jọ́ kí wọ́n rò bóyá ìbò lè gbáwájú wọn gbáwájú tí wọ́n bá ní education wọn ní múra nínú àdánwò tá a kàn níbi education lónìí ní ìsìn pé education lásán ò tó mọ́ kí ló dé gbogbo àwọn tí wọ́n náà lẹ́dùkéṣàn wọn ní múra àyàn ní ìdí múra ní tí èyí ó fi wúlò fúnra wọn ìwà láàrin ara wa síra wa ìfọ̀kànbalẹ̀ kí èèyàn nífọ̀kànbalẹ̀ lórí èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń kàwé yìí lónìí a ní ń kó ìjọba jẹ abẹ́ẹ̀kọ́ àwọn ni wọn òṣìṣẹ́ tí wọ́n rán wọn ní àyè tí ń ṣe kíni àwọn ló dúró di gbogbo corruption tí ń bẹ ńlẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kí ló dé kò sí múra ń bẹ ta ló ní múra iman ló ní múra faith ló ní múra iman ẹjọ́ bá ti ní iman kò lè ní múra so education lásán kò lè sọ wá di ẹni tí ó wúlò fúnra wa àyàfi ká fi kíni sí ìgbàgbọ́ sí àwa mùsùlùmí la wá ní ìgbàgbọ́ tó jinlẹ̀ tọ́lá wa àti Jésù o àti Mósè o gbogbo apáta kí ni wọ́n lọ́dọ̀ wa ẹni Ọlọ́run àwọn èèyàn tí wọ́n láà tẹ̀lé Jésù wọ́n láwọn gba Muhammad gbọ́ bẹ̀tẹ̀ àwọn mùsùlùmí kọ́ àwa gba Muhammad àṣà àdúrà fún Jésù àbí Ìsá ọmọ Màríámà àṣà àdúrà fún Mósè ànábì Mósè gbogbo àwọn ànábì ọlọ́pàá tá làwọn gbà àwọn ọ̀gbà tí a pé àwọn ni wọ́n ní tí ó pé àwọn ní tó ṣe kéde o tó pé gbogbo ànábì làwọn gbà àmọ́ wọ́n máa ń lọ sí the best and the latest version of book of Almighty Allah ìwé tí Ọlọ́run fi ń dá ìdí ọmọ èdè ènìyàn àwọn ànábì Ọlọ́run ni wọ́n fi ránṣẹ́ ó fi rán Musa ó fi rán Jésù náà the last ìwé Ọlọ́run tó jẹ́ the latest òun náà ní Al-Quran ọ̀dà yìí náà ẹ̀yọ́ mẹ́rin sẹ́yìn pé wọ́n ti change syllabus WAEC wọ́n ti change sí ju nígbà tẹ́ wà ní school yìí àbí ìgbà táwa wà ń bẹ ọ̀tọ̀ ni tí wọ́n lò ok ìwé táwa fi kàwé táwa fi ṣe WAEC táyìn bá lò ní ìṣẹ̀ṣẹ̀ paasi ọ̀dà wọ́n change ìjọ ẹ̀mẹ́ta lẹ́yìn tàwa kí wàá ní old edition tí WAEC ò lò wọ́n náà lọ́wọ́ kà fún WAEC ṣé yọ paasi bí àwa la ní latest lọ́wọ́ tọ́rọ ànábì tí a lọ́kàyìn òun ni wọ́n pè ní akẹ́yìndé gba ẹ̀gbọ́n tí mo fi láìkì mí náà nú níbi ká máa sòdúró ọ̀rọ̀ fún ọkàn ń bọ̀ bá wá láìkì mi sọ ẹ̀kọ́ lọ ṣàbòsí
lẹ́mi ní ìsìn mi ò ọlọ́run má jẹ́ n jẹ́ Christian bẹ̀ẹ̀ àbòsí ni kí n máa fún Christian kí ni o ẹ̀tọ́ rẹ̀ àbòsí ni kí n torí wípé mo gba Muhammad kí wọ́n máa bú Jésù àbòsí nù ara tẹ́sì tí a fi dànù a gba Muhammad a sì gbé Jésù sí ààyè rẹ̀ wọ́n láwa àgbà pé wọ́n ka Jésù wá gbélébù ṣé nǹkan rẹ̀ nìkan ka Jésù wá gbélébù ni ẹ̀yin ní ọmọ kan ṣoṣo tọ́lọ́run ní lọ́dọ̀ yín òní Jésù àwọn wèrè wọ́n wá mú Jésù wọ́n á bẹ̀rẹ̀ sí máa gbá nírin lọ́wọ́ Ọlọ́run sì lè máa wo èèyàn rẹ̀ kọ́ máa gbá ọmọ rẹ̀ ẹ mọ̀ pé ká pé Ọlọ́run ọba àlekè ọlá ọba bí ọmọ Ọlọ́run kí lòun náà Ọlọ́run lòun náà tọ́lọ́run bá bí mọ̀ṣẹ́ ọmọ tó bá bí náà ọmọ tí Ọlọ́run bá bí kò ní ìdí kó sọ pé bàbá mi wá gbà mí lẹ́nu wá àwọn èèyàn yẹn kí ni yín wájú Ọlọ́run wọn ò bí onítọ̀hún dáa kò sí onítọ̀hún tó lè kan ọmọ Ọlọ́run máa gbélébù láìláì kò sí onítọ̀hún abẹ́ẹ̀kọ́ ni wọ́n á ní wọ́n á mú Jésù wọ́n bẹ̀rẹ̀ sí máa gbá ní èso lọ́wọ́ Jésù àárín àkànṣe sí ibi pé wọ́n sá gba débẹ̀ náà lọ wọ́n gbà irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ tá a mùsùlùmí àwa ni wọn wà máa sọ làbúhù Àlùkùránì ni wọn ò gba wọn ò kàn má gbélébù wọn máa kọ́tà lóhù wọn ò pa wọn máa sọ làbúhù wọn ò dẹ̀ kàn má gbélébù wọn láì kí n sóbi àlọ́ síbi tá a ti yàtọ̀ sára wa nù ló fi á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ló fi á ń bú à ẹ ti ṣìṣe ní ìsìn Ọlọ́run ti yẹpẹrẹ yín gbogbo tí wọ́n fi bẹ́ẹ̀ ń gbó ní ìsìn ara yìí kiri pé gbogbo yín gan fẹ́ burú ju tajá lọ àṣírí yìí ti tú ní ìsìn gbogbo ẹlẹ́tẹ̀ fẹ́ pamọ́ ní ìsìn gbogbo ẹ̀ ti hàn àwa kìlọ̀ fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ lọ túbá o tẹ́ ẹ bá túbá kò sí wàhálà ṣùgbọ́n tẹ́ ẹ bá túbá ẹ̀yin nu Ọlọ́run dá sẹ̀ríà fún yín ẹ sì rí sẹ̀ríà ẹ rí lẹ́yìn àwọn àṣírí tí ń tú ìmí tó ń bọ̀ lẹ́yìn náà wà rí bí Ọlọ́run ṣe máa dá sẹ̀ríà fún gbogbo ipá tálẹ́rì gbogbo wọn torí ẹ dààmú àwọn mẹ̀kúnnù pọ̀ ẹ mislead wọn ẹ fún wọn ní bad information ẹ kàn dorí àwọn ọmọ Yorùbá tó yẹ pé ẹbọ ti affect ẹ àwọn ìlànà ẹ̀sìn tí èsì ìlànà ó ti affect ẹ Yorùbá tó yẹ pé education gan kò standard dáadáa àwọn Yorùbá wọn ní problem pé gbogbo nǹkan tí wọ́n máa ń mọ̀ báyìí wọ́n yìí mọ̀ délẹ̀ àwọn Yorùbá wọ́n máa ń irọ́ máa ń pọ̀ láàrin wọn tí wọ́n máa ń gbé káàkiri àwọn fàgbù oríṣiríṣi ẹgbẹ́ gbọ́dọ̀ ní bàbá wa Oòduà tó ṣẹ̀wálẹ̀ wọ́n ní sẹ́yìn ló fi sọ̀kalẹ̀ láti ojú sánmà wọ́n ní Ilé Ifẹ̀ mẹ́ẹ̀ ibẹ̀ ní gbogbo ayé ti fẹ̀ lọ wọ́n ní adìẹ kan níkà ń ta èèpẹ̀ ní ayé ní bá ń fẹ̀ láyé bá fẹ̀ gbogbo ayé bá fẹ̀ láti wọ́n ní oòrùn tí máa ń yọ ohun àti fẹ̀mí tí ń yọ àwọn fàgbù pọ̀ tó ti pilẹ̀ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ tún bá fàgbù káàkiri gbogbo ẹ̀kọ́ tí Islam fẹ́ kọ́ yín ṣe tá àti gbọ́ ẹ má máa parọ́ mọ́ èyí ẹ̀kọ́ tó kọ àwọn ẹ̀ mẹ́jà máa parọ́ mọ́ ẹ̀yin náà ẹ wò gbogbo òlù wọn sàn gbé káàkiri bandit ti dé o ẹ máa para ẹ̀yin bandit inú igbó wọn wà nítorí wípé Ògbómọ̀ṣọ́ súnmọ́ Ìlọrin náà súnmọ́ àwọn agbó táwọn wèrè yẹn ti wọlé lọ́jọ́ ó kan Ògbómọ̀ṣọ́ kọ́dá ẹsẹ̀ máa ń ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ àwọn bandit ẹ bá gbọ́pọ́n bá wà lọ́dọ̀ wa ń bí iye tá a fọwọ́ ara wa sí ilé ẹ̀rọ àti ẹ̀ mú bàdàn ní ìsìn àwọn bandit Yorùbá nù kó síbi tí yóò sì bandit àwọn bàbá pásítọ̀ ti gbéra rẹ̀ pamọ́ nítorí káwọn ọmọ ṣọ́ọ̀ṣì ó lè bá àdáwó mùsùlùmí náà gbéra rẹ̀ pamọ́ nítorí kí àpọ̀ṣẹ́ tàbí òtí wá gbogbo wa àgbádùn rárá èyí tó ṣe ìsìláàmù wa kò ṣe délẹ̀ èyí tó ṣe kìrìsìtẹ́nìtì kò ṣe délẹ̀ èyí tó ṣe ẹlẹ́bọ gan àwọn èèyàn wa yàwó ní gbogbo àwọn òtí ìwúlẹ̀ ní ìpìlẹ̀ kankan nípa bẹ́ẹ̀ a kìlọ̀ fún yín lẹ́ẹ̀kan sí ẹ má jáde wá láti wá máa bú máa wà mọ́ o torí kẹ́ ẹ má gbó lọ o kọ́ ẹ má dájá o ẹ ti dọ̀dẹ̀ báyìí ní ìsìn àmọ́ kọ́lọ̀ ó foríjì tẹ́ bá tó ọ̀rọ̀ àforíjì mọ̀ tẹ́ bá tó ká ìwà lẹ́ẹ̀kan sí ẹ tó tẹ́ àwọn ọ̀rọ̀ Yorùbá lè sàn ní ẹlọ́bí léèrè bá a ṣe wà ní Ọlọ́run nù àfìbá wọn tẹ́ pátápátá yányán ní kò sí wí mọ́ nísìn àwọn tí wọ́n ṣe Yorùbá yóò ṣe sàtánì tí Tinubu bá jáde báyìí tó lóun fẹ́ campaign pé òun fẹ́ ṣe president ká tó dìbò president wọn láwọn ó dùn lẹ́yìn rẹ̀ báyìí ni àápáyín ni àyìnbọn fún yín látẹ̀yìn ni àwọn àwọn ojú rere Tinubu ní ìsìn nígbà tí bàbá ti dépò dáadáa tí gbogbo nǹkan ti sọ dáadáa wọn kọ sá lọ náà wọn tó wá sá wálé padà àwọn tí ò lójútì tí èèyàn wà láwọn èèyàn lórí àwa tàbá ń sọ òdodo à ń sọ pẹ̀lú làákàyè tàbá ń dojú kọ ẹnìkan pé tó ṣe ọ̀dà pẹ̀lú làákàyè àti justice àìparọ́ àkìyẹ̀yẹ̀ jẹ́ àìkí ṣe balabala wọ́nranwọ̀nran ọ̀fẹ́ máa bí nítorí pé ọ̀gbádùn náà ní tó bá gbádùn ọmọ wí ẹ̀ tá a sí àwọn wà pẹ̀lú wa barakallahu lil jami gbogbo ẹ̀yin tẹ́ ń sọ òdodo Ọlọ́run kò ní yóò sùn yóò subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.